kí yín káàbọ̀ padà sórí ètò wa a kí yín gẹ́gẹ́ bí orúkọ wa a kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa àjọṣe ọdún tó kọjá a kí yín fún ìfẹ́ àti ìforítì tẹ́ ní pẹ̀lú wa ẹ mọ̀ pé àwọn Yorùbá ní a kì í rìn kò rí máa jìn kò sẹ́ni tó mọ̀ tán a dúpẹ́ kí gbogbo àwọn ibi tó kù díẹ̀ káàtó fún wa náà ẹ fi ń tọ́ wa sọ́nà ẹ dẹ̀ tún fi ìfẹ́ ẹ fi hàn sí wa àwọn náà nífẹ̀ẹ́ yín we love you ọdún yìí ó máa dájú ọdún tó kọjá lọ abala fẹ́ ti mọ̀ pé àwa náà ni abala ìròyìn àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìsinmi gbogbo ọdún tó kọjá gbogbo wàhálà yẹn wọ́n sì ń sinmi ẹ̀ kò tí ì fi bẹ́ẹ̀ sí ìròyìn àmọ́ aláwọn nǹkan tá a fẹ́ wò kó tẹ̀ ó ká gbé yẹ̀wò ní nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá kó tó di pé a bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan yẹn wá a fẹ́ fi àsìkò yìí sọ fún akakí àwọn tó jẹ́ pé nípa ẹ̀kọ́ tí wọ́n pàdánù ẹ̀mí wọn lọ́dún tó kọjá ẹlòmíì nípa àgùnbánirọ̀ ẹlòmíì nígbà tó kẹ́kọ̀ọ́ tán gbogbo àwọn ìdílé tí ẹ pé wọ́n pàdánù àwọn ọ̀dọ́ wọn lọ́dún tó kọjá la gbàdúrà pé Ọlọ́run ọba á tún yín nínú ọdún yìí à ní pàdánù ẹnì kankan ní alágbára Ọlọ́run gbogbo àwọn ọ̀dọ́ Ọlọ́run máa fi ààbò ẹ̀ ló máa fi ìṣọ́ ẹ̀ ló máa fi ṣọ́ wa àmọ́ kí la fẹ́ fi bẹ̀rẹ̀ nípa pé ká wo bí ọdún 2017 ọdún 2016 ṣe lọ òun ni ká bẹ̀rẹ̀ láti pé àwọn ilé ẹ̀kọ́ wo lọ ṣe dáadáa àwọn wo ló kù díẹ̀ káàtó fún ní 2016 torí pé nǹkan tá a ṣe ń ṣe nǹkan báyìí fún náà ni pé kí ọdún yìí náà kó dára ju bó ṣe wà lọ kí ọdún yìí náà fáwọn ilé ẹ̀kọ́ tó kù díẹ̀ káàtó fún kí wọ́n lè wò pé ọdún yìí mo gbọ́dọ̀ ṣe dára ju bẹ́ẹ̀ lọ torí a lérò pé a dẹ̀ nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń wò wọ àwọn aláṣẹ bẹ̀ pé láti wò pé irú àtúnṣe wọn ló kù díẹ̀ káàtó láti ṣe nílé ẹ̀kọ́ wọn àmọ́ Sọmi kí ló rò pé yẹ ká fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ó dá bẹ́ẹ̀ náà top 10 ranking ní Nigeria education ká mọ ilé ẹ̀kọ́ gíga tó ṣe dáadáa ká mọ ilé ẹ̀kọ́ gíga tó kù díẹ̀ káàtó ká mọ ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ pé wọ́n máa ní láti double up kọ́ buckle up pé ok ibi díẹ̀ tó kù sí rẹ̀ ibi díẹ̀ tó kù sí rẹ̀ nǹkan tó mú wa ṣe top 10 ranking ní 2016 ká fi bẹ̀rẹ̀ ètò ní 2017 àwọn tó lọ sí strike tó daṣẹ́ sílẹ̀ jù. nígbà kí yẹn ni màá fẹ́ràn ká fi bẹ̀rẹ̀. yẹn máa make sense ilé ẹ̀kọ́ gíga tó daṣẹ́ sílẹ̀ jù ní 2016 bákan náà a máa wo ilé ẹ̀kọ́ gíga tó gbóríyìn jù ní 2016 náà that's the top 10 best universities in Nigeria according to ranking bó ṣe rank kan náà ni a máa wò then a máa wo polytechnic náà. bẹ́ẹ̀ni ilé ẹ̀kọ́ gíga là ń ṣe. ilé ẹ̀kọ́ gíga là ń ṣe. òun làwọn olóyìnbó máa ní bí à ń ṣe review 2016. yeah 2016 yẹ́yẹ́yẹ́ ẹ jábẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ tó yẹ pé wọ́n daṣẹ́ sílẹ̀ jù ìwọ̀n láyé fẹ́ bẹ̀rẹ̀ látòrí wọn ni pé kọ́ lè rò pé ilé ẹ̀kọ́ mi wà ń bẹ̀ kò yẹ kó jẹ́ mi irú ọdún tí mo wà yìí torí pé kí ni ó ti wá di nǹkan bí àṣà pé tí akẹ́kọ̀ọ́ bá fẹ́ wọnú ilé ẹ̀kọ́ gíga ó máa ń fọdún kankan ni tó bá ti rí akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọnú ilé ẹ̀kọ́ gíga ní òun máa lọ́dún mẹ́rin ọdún kan strike kò yẹ kó rí bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ wa ó jẹ́ nǹkan tó yẹ pé kò kí ń ran ètò ẹ̀kọ́ lọ́wọ́. ọmọ kó dẹ̀ ti láwọn skul kankan nílé tí àwọn èèyàn ti mọ̀ pé tí bá lọ skul báyìí ọdún kan yẹn ọdún kan méjì ọdún kan yẹn ṣúọ̀ jù. ọgbọ́n tó dẹ̀ wà dùn mí ni pé ṣé àwọn skul tàti rò pọ́dún kan yẹn ṣọ̀ náà wọ́n tún yẹ. ọ̀yẹ́ ó mọ̀ pé ní ìpàdé wa kan tó jẹ́ aráalé lórísun tó máa ń wá sí Orísun tó máa ń fi àwọn kankan tó máa fi ń bọ́ àwọn skul kan bíi megabyte bíi databyte àjà sọjú bẹ́ẹ̀. bó kọ̀ jẹ́ pé àwọn kan wà tó yẹ kí wọ́n wọnú irú list yìí rí àmọ́ 2016 wọ́n wọ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tó yẹ kó dùn wá díẹ̀ àmọ́ ní list wa àkọ́kọ́ àwọn school tó yẹ pé ó strike jù ní 2016 òun náà ni OAU that's Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀. oh my God OAU strike. wọ́n mọ̀ pé àwọn student wọn náà ti sọ pé táwọn bá fẹ́ lò 4 years àwọn máa ń fi ọdún kan kún. àmọ́ tá a bá rò pé tẹ́yìn pé ṣàkẹ́kẹ́ wọn kọ́ lọ bí 3 months 2 months different one lọ́kàn lọ gbà kan lọ́tún ní SUG wọn ò fẹ́ o. gbà kan lọ́tún ní àwọn olùkọ́ wọn náà tún daṣẹ́lẹ̀. gbà kan lọ́tún ní VC wọn náà kọ́ lọ dánìkan jẹ́ṣẹ́ pẹ̀lú different things. àwọn akẹ́kọ̀ọ́ náà tún ní OAU pẹ̀lú àwọn schools wọn ní a lot of issues ní 2016. àdèmọ̀kẹ́ ní yíyá inú lágbọ́rọ̀ Ọlọ́run wọ́n á tún rò pé ẹ jẹ́ ká kúrò list yẹn tó dé máa ká gbàgbé ní ọdún tó kọjá náà OAU wà ní list nù ká má pè ní blacklist ṣé ká pè ní blacklist. no strike list. strike list. ok ìwọ̀n ní yíyá ìbákan náà ìtòsí gbé igbákejì à ń tẹ̀ láti ení èjì òun náà ni UNILAG University of Lagos. Akọka yìí. àwọn greatest akọka yìí. àwọn náà strike lọ́dún. all strike na. àtọ̀ sí pé strike 2016 ó jẹ́ yí ẹ̀ náà táwọn náà. mo tẹ̀ mọ́ 2016 yẹn gbà tó strike tó ní kò sómi tó ń ṣe gbogbo ó náà ìgbìkan tó fa strike wọn jù ní 2016 mo àṣọ pé UNILAG ò bá má sí bẹ́ẹ̀. mẹ́kí 2016 náà ó dàgbé ìgbà náà ni ọ̀rọ̀ náà pẹ̀lú ọmọ ṣẹlẹ̀ a lot of issues 2016. so University of Lagos. no really in a good time 2016. not a good time. 2017 na better jẹ́ ká sọ bẹ́ẹ̀. lágbára náà èwo ló ṣe kẹta sọ mi. Ládòkè
University of Technology, That's LAUTECH. Ládòkè Akíntọ́lá. Akintola University of Technology. LAUTECH. Ogun State. Lógun State kọ́ ló wà o. LAUTECH. Lagdi Atola University of Technology. LAUTECH Akíntọ́lá University. That's Ògbómọ̀ṣọ́ ṣẹ̀yàrá mo nífẹ̀ẹ́ yín ju tọ́ mi ṣe nífẹ̀ẹ́ yín lọ. Mo nífẹ̀ẹ́ yín ju tọ́ mi ṣe nífẹ̀ẹ́ yín. Mo ṣe ní màá rántí. Ó mọ aláṣẹ lórí ètò yìí fún LAUTECH ní fẹ̀yìn ara tó bá kẹ́ ẹ̀ tí gbàgbé. Ìgbà kan wà tó ní security challenge orí ètò yìí báyìí. A máa pè ní. A tún máa pa àwọn SUG wọn. Kì í kí n gbàgbé. I love you. Sọ́mi ti gbàgbé yín nìyẹn alẹ́. Ládòkè Akíntọ́lá University Ògbómọ̀ṣọ́. Lójú ẹ̀mẹ́ o ti ṣẹ́yìn náà. Mo ṣáìdì of course. Wọ́n lè mọ̀ kó mo fi sí LAUTECH wa. Orí iye gbórúkọ schools ní lísìtì. Bá dúró kí n bú ẹ dáadáa. Ó wà ń bẹ́ àti ìdébẹ̀ ni. LAUTECH náà ní issues ráńpẹ́ ní 2016. Wọ́n strike. Most times wọ́n máa ń ṣe pẹ̀lú security. Mo dúró kó débi ìkẹrin yẹn. Ìkẹrin náà ni wọ́n náà ní Federal University of Agriculture Abẹ́òkúta. Kí ló fa nǹkan tó fi strike? Nǹkan tó dùn mí jù yẹn because àgbà tí mo ti mọ FUNAB. FUNAB kì í strike. Ìgbà tó wà ní FUNAB. Ọdún tí mo fẹ́ lò náà lọ́bẹ̀ tí mo strike. Láíláí o, ọdún tí mo fẹ́ lò FUNAB ni mo lò. Kò sí padà ọdún tó mọ. Dáṣẹ́lẹ̀ rárá. Àwọn akẹ́kọ̀ọ́ rí, àwọn olùkọ́ náà wọ́n máa tẹ̀ ń bú wa nípa tiwa tún. Okay, kí ló wá fà tẹ́mi wọlé sí. Àwọn 2016 yẹn, ó jọ ọdún 2016 nǹkan tẹ́ bá wù. Wọ́n rí bó mọ nǹkan tó bá Nàìjíríà rẹ̀. Recession gan bá Nàìjíríà. Recession gan bá Nàìjíríà. Ó mú iye àwọn tó so oríṣiríṣi ẹlòmíì tí nǹkan ò tiẹ̀ ṣe rí gan-an. Ẹlòmíì tó ń jẹun ẹ̀mẹ́ta, ó tẹni tó ń jẹun ẹ̀méjì. Gbogbo èèyàn pátá náà ni recession yẹn náà ló bá 2016 yẹn jẹ́ ọdún tó jẹ́ pé. Lágbára Elédùmarè 2017. Ajọ́ ọdún tó dára, á san wá sáyọ̀. Àmín, UNAB náà ní àwọn school tó lọ sí strike náà, lágbára náà. Àwọn tó ń lọ 6 months, ẹ lọ lè gé sí 1 month. UNAB ó yẹ kí ló ṣe fàṣẹ wọn nígbà tó ń jà lórí pé VC. Wọ́n jà lórí VC àtàwọn students kankan tó class ẹ̀ lọ́ fi strike. Number 5 on the list is Kogi State University. Kogi on the list. Ṣé Kogi ti wọlé sí ṣá? Mi ò rò pé wọ́n lè sọ last year. Recession náà ló bá wọn náà. Recession ló bá wọn. Recession ló bá Kogi. Wọ́n sì wà tí màá ṣe darí kò bá wọn sí débẹ̀. Àwọn náà tó tún lọ on strike ní Adékúnlé Ajásin University Àkàngbá Ondo State. Àwọn náà ní issue díẹ̀ bíi month of June láti. Ó tiẹ̀ nígbà ìta tún gbé lára àwọn departmental issues. Wọ́n wá sórí ètò nígbà yẹn kọ́ wá sọ tó ní kálukú bẹ̀rẹ̀ sí ń sọ ìrònú wọn. Ìrètí wa ní pé lọ́dún yìí lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo tó kù díẹ̀ káàtó nínú àwọn ẹ̀kọ́ gíga wa lọ́lọ́run máa ṣe. Bákan náà University of Ibadan àwọn náà wọ list strike. University of Ibadan. Imo State University náà wọ list wa ní ọdún tó kọjá fáwọn student kan strike jù. Ní 2016 Ebonyi State University àwọn náà wọ strike list wa. And the last on the list fáwọn tó yẹ kí wọ́n strike jù ní 2016 ní Ambrose Ali University Edo State. Ìrètí wa ní pé lọ́dún yìí lágbọ́rọ̀ Ọlọ́run àní rẹ̀ nǹkan tó máa yẹ pé ẹ̀kọ́ wa kó ṣe ètò ẹ̀kọ́ wa ká ṣe kó tá máa ṣe ká kúrò Ọlọ́run máa ṣe. Onídìí ká máa fọdún kọ̀ọ̀kan láti JAMB àti JAMB ni o tó bá lọ pè lọ́wọ́ ọmọ secondary school pé ọdún mélòó fẹ́ lọ university á ní 4 years plus a year strike. No, nísìnyí ní 2017 tó bá ti bí pé ọdún mélòó ló fẹ́ lọ university akọ ni 4 years ó lè fast náà ká ní bí i 3.5. Àdúrà wa nìyẹn. Ẹ̀rí yẹn ṣé yẹn mi gbé kò possible ó possible. Ẹ̀yin ará alẹ́ ká sọ fún yín pé review 2015 la máa ṣe ní àti láwọn university tó ṣe dáadáa ẹ má rò pé ó ṣe wájú àwọn tó lálẹ́ ìbò ẹ̀ la mú wa kì í ṣe pé kí ní afẹ́ká àwọn náà kọ́ túbọ̀ ṣe dáadáa ni àti polytechnic tó ṣe dáadáa àti university tó ṣe dáadáa la máa mú wá fún yín ní orí ètò yìí àmọ́ kó tó di pé àbọ̀ sí abala mìíràn ẹ jẹ́ ká wò á rò pé ọdún tuntun la wà yìí àwọn nǹkan tó ti kọjá là ń fún yín àmọ́ kí ni èròǹgbà wa nínú ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ní nǹkan tó fẹ́ ṣe lọ́dún tó kọjá wọ́n ní review wọ́n ní àwọn ní ẹlòmíà ní bucket list bẹ́ẹ̀ máa ń pè pé nǹkan báyìí làwọn fẹ́ ṣe tí wọ́n lè ṣe àmọ́ ọdún yìí nǹkan tá à ń rò ní pé èwo tẹ̀lé yín fẹ́ ṣe ṣé yín fẹ́ ṣe new year resolution míì ni àbí yìí tó kù díẹ̀ káàtó tẹ̀ tí ì ṣe lẹ fẹ́ ṣe oníkálukú ló ní ẹ̀hónú tí wọn àwọn ẹja gbọ́n nǹkan táwọn èèyàn ní sọ à ń bọ̀. New Year resolution à ń bọ̀.